Àdúrà níwájú ọ́tárì. Ǹjẹ́ oníbànújẹ́ gbàdúrà fún wa kí a bá lè yẹ fún ìlérí Kristi. Olúwa, ìwọ ti sàmì sára ọmọ ọ̀dọ̀ rẹ Francisco mímọ́ pẹ̀lú àmì ìràpadà wa. Ẹ jẹ́ kí a gbàdúrà fún Papa wa. Kí Olúwa kí ó pamọ́, kí ó fún ní ẹ̀mí gígùn àti àlàáfíà lórí ilé ayé, kí ó má sì ṣe fi lé àwọn ọ̀tá rẹ̀ lọ́wọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà fún àwọn olódodo olóògbé. Olúwa fún wọn ní ìsinmi àìnípẹ̀kun, kí ó sì fi ìmọ́lẹ̀ àìnípẹ̀kun fún wọn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run fiyèsí, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ láti fi ojú àánú rẹ wo ìdílé yìí fún èyí tí Jésù Kristi kò ṣe iyèméjì láti fi ara rẹ̀ lé àwọn olùpani rẹ̀ lọ́wọ́ àti láti jẹ oró àgbélébùú. Jésù ọmọ Ọlọ́run alààyè, ìwọ ẹni tí a kàn mọ́ àgbélébùú ní agogo 3 lójú alẹ́ fún ìràpadà aráyé, tí ó sì ta ẹ̀jẹ̀ rẹ̀ oníyebíye sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa. Àwa ń fi ìrẹ̀lẹ̀ ọkàn bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ pé lẹ́yìn ikú wa kí o gbà wá sínú ibùgbé ògo àìnípẹ̀kun. Àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ Olúwa Jésù, jẹ́ kí a lè wu Màríà wúńdíá mímọ́ ìyá rẹ, ọkàn ẹni tí a fi ọ̀kọ̀ ìrora gún ní àkókò ìjìyà rẹ, láti ṣèpẹ̀ fún wa nísinsìnyí àti lákòókò ikú wa. Olúwa Jésù Kristi, ìwọ ẹni tí ó rí ìrẹ̀wẹ̀sì àwọn Kristẹni, ìwọ tí ó dáná ìfẹ́ mímọ́ rẹ sínú ọkàn wa nígbà tí ó tún àpá àmì ìjìyà rẹ ṣe lára Francisco mímọ́, lójú rere àánú rẹ àti nípa ìtóyè àti ẹ̀bẹ̀ rẹ̀, fún wa ní oore-ọ̀fẹ́ láti máa ru àgbélébùú wa nígbà gbogbo àti láti so èso ìrònúpìwàdà tí ó yẹ. Ọlọ́run Olódùmarè àti ayérayé, ṣàánú fún ọmọ ọ̀dọ̀ rẹ Papa mímọ́, kí ó darí rẹ̀ gẹ́gẹ́ bí àánú rẹ sí ọ̀nà ìgbàlà àìnípẹ̀kun, pé nípa oore-ọ̀fẹ́ rẹ kí ó lè ṣe ohun tí ó wù ọ́, kí ó sì lè ṣe àṣepé ti àwọn ìwà rere. Ọlọ́run, ìwọ tí ó fẹ́ dáríjini tí ó sì fẹ́ ìgbàlà àwọn ènìyàn, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ àánú rẹ, a sì ń bẹ̀ ọ́ nípa ẹ̀bẹ̀ Màríà láíláí wúńdíá àti ti gbogbo àwọn ènìyàn mímọ́, kí ìwọ kí ó mú àwọn ará wa, ẹgbẹ́ wa, òbí wa, ọ̀rẹ́ wa àti àwọn olóore wa olóògbé wá sí ibi àlàáfíà àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín.